1983 ló ti bẹ̀rẹ̀. 1983. 83 wọn. 34 years ago. Ọgbọ̀n ọdún ó lé mẹ́rin. Ẹ bá mi ka torí mi ò rí ní memory. Láìlà 34 years ago ọgbọ̀n ọdún ó lé mẹ́rin. A jẹ́ wípé àgbàlagbà onífújì ní àgbàlagbà olórin nìyí. Ọlọ́run ló ń sọ̀rọ̀ àgbàlagbà. Láti ayé Ajíwéré lọ́hùn tí ẹ̀yin náà ti bẹ̀rẹ̀. Alájẹjẹ mẹ́nu lọ bí báyìí ní fún ọgbà ìṣẹ́jú díẹ̀. Láti bí Ẹjísàrí Ẹjíwéré fújì títí tí wéré fi di fújì. Kí ni àjọṣepọ̀ ẹ̀yin àti Alhaji olóògbé Alhaji Síkírù Àyìndé Barrister? Alhaji Barrister ọmọ àdúgbò kan náà ni wá lóòpó yí ọ̀sà. Ọ̀sà nìbàdàn àti júwe lẹ́ẹ̀mọ́lé wa. Kí ló dé tẹ́fẹ̀ sọ pé ẹ̀mọ́lé wa ẹ̀jẹ̀ lẹ́ẹ̀mọ́lé wa. Èmi àti Alhaji Barrister bàbá mi ní Alhaji Barrister. Mo ti yé yín torí pé kì í ṣe pé gbogbo ẹni tó bá bíyàn jáde nìkan ní abẹ́yàn nìkan la máa pè bàbá yàn tó pọ̀ ọmọ Yorùbá ni wá ká ní pé olóyìnbó ni wá ni màá ní ọ̀nkù mi ni àmọ́ bàbá mi ni wọ́n ó ti yé yín so ibì kan náà láti jọ wá ẹni tí mo dẹ̀ ní respect fún lọ́pọ̀lọpọ̀ ní Alhaji Barrister mo ti wú Alhaji Barrister rí ìjọkọ̀ tí mo sọ fún wọn mo ní Alhaji mo ní ká ní pé èèyàn máa ń sanwó ọpọlọ èèyàn téèyàn bá kú ni àbí èèyàn máa ń ra ọpọlọ èèyàn téèyàn bá ti kú ni mo ní máa ti máa sanwó ọpọlọ yín lẹ́sìn kọ́lọ́ jẹ́kẹ́ mi yóò mo fẹ́ràn wọn nítorí pé iṣẹ́ tá à ń sọ yìí wọ́n mọ̀ kò sí onífújì náà ní orílẹ̀-èdè wa yìí mi ò wá lè sọ Alhaji kọ́ ní tí o yàtọ̀ sí pé gbogbo wa ti mọ̀ pé Alhaji Barrister náà tó dá fújì sílẹ̀ but pé onífújì kan wà tí ò lo style Barrister àbí tí ò máa kọ́ ní bí Barrister àbí tí ò máa kọ́ ní Barrister tí ò gbẹ̀gbẹ̀ Barrister kọjá Ọlọ́run ò tí ì dá onífújì náà ẹgẹ́ tí mi ò rí style náà ibùgbọ́n tó fi mọ́ style tí ọ̀rẹ́ wa fi ń jẹun lọ́wọ́lọ́wọ́ ẹ wò ó Barrister ló ní kò sẹ́ni méjì ẹgẹ́ tí mi Barrister ni a fi ń gbé Ọlọ́run tóbi ni o a dẹ̀ fi ń gbé wọn ga ni o ó ti yẹ yín kò sí ibi tẹ́ ẹ̀dẹ̀ gbé orin fújì gbà tí Alhaji Barrister ò dúró dé yìí bàbá yẹn wá jẹ́ ẹni tí kì í bínú ẹni wọ́n bá wá rí i pé ìkan nínú àwọn ọmọ táwọn tún níran tó tó sáwọn lẹ́yìn ó gbé style fújì gba ibòmíì bàbá tún máa wá lọ tún fọ orin yẹn àmì wọ́n á tún fọ style yẹn tó bá fọ style yẹn á tún wá fẹ́ dùn ju ẹni tó gbélé lọ. ju ẹni tó gbélé lọ. ẹgẹ́ tí mi tó èyí tó fi jẹ́ pé wọ́n máa bínú pé kí lè lẹ́yìn kọ yìí ibi téèyàn bá dẹ̀ ti ń bínú pé kí lè lẹ́yìn kọ yìí àwọn nǹkan tó dáa máa kọjá lẹ́gbẹ̀ẹ́ àwọn olórin tó kú ajẹ́máyé torí kò ní mọ̀ ìpè ayé tó kọjú síbẹ̀ yẹn nìyẹn olódífá fún ní ìgbà tí wọ́n kọ́ nìkan gbà kan tán ni pé tó bá jẹ́ ṣáájẹ́ ló láyé ẹ jẹ́ kájọ máa kọ́ ṣé ẹ mọ̀ pé èmi kan kọ́ nìkan ní àárín ìgbà tí mo sọ pé kékeré mo ti ń dàmíra mo dàgbà tán mo tún wà ìyá pòpò ẹ̀yin ọ̀rọ̀ ọmọdé ọjọ́ òní tó ti tọ̀ síbẹ̀ ìgbà t'Alhaji Barrister máa gbé tiwọn wọ́n sọ pé kékeré mo ti ń kọrin èyí tó dùn mo dàgbà tán mo tún wà ó ti yé yín ẹgẹ́ ẹ understand mi nínú fàyọ̀ mbẹ̀ ni pé bàbá yẹn ò kí ń bínú èèyàn gbogbo ibi táyé bá dẹ̀ ti kọjú sí wọn bá kọjú sí náà nìyẹn ẹ tẹ̀síwájú nínú ìwé ibẹ̀. ẹ ṣe bàbá. àjùṣe fún wa o àdìmọ̀sí àòdìmọ̀yà kíkú má pa wá léwé o àjùṣe fún wa o. bàbá ní kàkà ní méjì mẹ́ta ẹ ti ṣètò ábọ̀mù mélòó gan-an. ábọ̀mù ti pọ̀ ábọ̀mù nínú ọdún mi gan gbà mí kan máa ń ṣe ábọ̀mù méjì gan gbà mí ṣe understand mi látòrí introduction ìgbọ̀ngàn ní àkọ́kọ́ but first time tí wọ́n kọ́kọ́ gbá ábọ̀mù jáde 1991 ni. 1991 so láti 1983 tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ẹ gbé ábọ̀mù kan jáde. ó jẹ́ máa kọ́ ẹ kọ́kọ́ forí já ọ̀pẹ náà
oríjà lóríṣiríṣi. ó ti yé yín kó tó di pé máa mọ̀ pé ẹ fẹ́ ṣàbọ̀m but album kọ́ làwọn èèyàn kọ́kọ́ fi mọ̀ mí live lásán àwọn èèyàn kọ́kọ́ fi mọ̀ mí live kẹsẹ̀ òun lọ́lọ́run kọ́kọ́ fi sell me out kó tó di pé Marvin Giwa promotion gbà yẹn wá ní kí n wá ṣe rẹ́kọ̀dù fáwọn èèyàn tiẹ̀ tún sọ pé kí n má ṣe rẹ́kọ̀dù àwọn olóńtọ́ tó bá ṣe rẹ́kọ̀dù kan tán báyìí wọn kì í gbúrò wọn mọ́ gbọdọ̀ ọlọ́run ní ṣe tì mí bẹ́ẹ̀ gbọdọ̀ ṣe introduction ibẹ̀ mo ti kọ́ ìwọ òòjọ́ gẹ́gẹ́ ọbẹ̀ sẹ́rẹ̀ ẹ̀kọ́ máa ń dà àìjọ gẹ́gẹ́ ti jẹ́ ó jẹ́ máa jẹ́ lọ́wọ́ kò sí nǹkan ọmọ lápá àwọn kan ní ò make sense ó dẹ̀ make sense létí ọmọ aráyé ayé gbà abọ́sọ́dì Mr Magic ó ti yé yín ibẹ̀ ni mo ti kọ́ ó gbọ́dọ̀ sùn ẹgbẹ́ ó gbọ́dọ̀ rìn di ó gbọ́dọ̀ yá múgun ó tún gbọ́dọ̀ má yára jù torí wọ́n sọ pọ́ńbẹ́ bẹ́ẹ̀ skáùtù òun àjẹ́ kọ́là ń dá ẹ̀sùn òyìnbó Mr Magic nìyẹn ayé tún tẹ́wọ́ gbà ìyẹn tí wọ́n á ta àwọn ìjọba Èkó ó ta wọ́n jí pé àwọn ò máa gbé welcome to Lagos sí Èkó tòótọ́ wípé